Hello. Hello, good morning. Ọlọ́jọ́ ìbí kọ́ ṣé ń bẹ nílé ní Abóròde. Mo wà lé o. Títílayọ̀ olóríire. Olóríire ọmọ arẹwà lóbìnrin okú ọdún o. Thank you. Òní lọ́dún rẹ. Ọ̀pọ̀ ọlá àbí ọlá ń rán mi wá. Ọlọ́jọ́ ìbí farabalẹ̀ dáadáa kó wọ́n gbọ́ mi. Okay. Ìkankan dún tìrìntìrìn sí mi létí ṣé ẹ lè pa àbẹ̀lú kò níbẹ̀ ó jàre torí mo fẹ́ máa kí ọ lóní dáadáa. Mo ti pẹ́ sà. Àpáta pààrà ewì lèmi ń jẹ́. Ẹni tí ò bá mẹ́rin ẹni kó máa tẹ́tí sóhùn erin. Adéníkẹ́ ọmọ Adéyẹmí máa gbọ́. Òní gangan lọ́dún rẹ. Ọ̀kan pàtàkì ni wọ́n jẹ́ nínú àwọn olóòní ọ̀fọ̀nì. Títílayọ̀ ìwọ níláárí bẹ́ẹ̀ ló rẹwà lóbìnrin onínúure ẹlẹ́rìn ẹ̀yẹ dàda àwúrú máa gbọ́ o àwúrú mọ̀jánà àwúrú ìyàlẹ̀ ìyàtí oko. Bí wọ́n ti ní pé dàda ò lè jà ṣùgbọ́n gbogbo dàda tí ò bá lè jà wọ́n lábúrò tó gbójú tó gbóná bí àyèrè. Ọlọ́jọ́ ìbí ìròyìn rẹ̀ tó mi létí wọ́n jẹ́ kó máa yé mi wípé ó gbayì ó gbẹ̀yẹ níbi ká ṣe bẹ̀ kó dùn. Ìrìn àkókò ní ọ́ ìrìn àkókò ní ọ́ ìrìn àkókò náà ní bàbá tó bí ọ lọ́mọ. Máa gbọ́ oríkì ilé bàbá rẹ̀ ìwọ lọ́mọ balógun lòdù ń dá wà ọmọ ahéré ńlá ọmọ òkè anáná ọní ìsásí òjò apá Adéníkẹ́ ọmọ Adéyẹmí ó já sí wípé adé ọmọ adé ọmọ ọba níyọ ńlẹ́ ọmọ ọba ọmọ orò ọmọ olùsọ̀rọ̀ gbùrù bẹ ọmọ amáparí ìsúpẹ̀kùnrin ọmọ aládàdo àyáyá àìrè ńyá ọmọ àgbàdo ọmọ amírin lásọdún ọmọ apàdù sọ̀sẹ̀ ọmọ lẹ́yìn kùlẹ̀ àgbéwúre ọmọ àwúre fàṣẹ banu oríṣiríṣi jẹ́mílà kémi ṣe bí olúlé yìí kó o bá làbí tirẹ̀ ṣé wọ́n yóò ládùn bí tirẹ̀ ìyìn Èkìtì níṣẹ́ lé ìyá rẹ̀ jẹ́ ń sáré débẹ̀ lẹ́sẹ̀ẹ́ kan tó bá jẹ́ tíyìn Èkìtì ó já mi lójú wípé ìwọ lọmọ Òyìn. Tó o bá mọ̀ oríkì wọn dáadáa Òyìn lógún Òyìn lọ́ta èyí tó já sí wípé ìwọ náà ò ní lógún ò ní lọ́ta ajá lórí Elédùmarè ìyọba Òyìn lógún ìlú mẹ́ta ìlú kan rí jẹ rí mu ìlú kan rí jẹ rí mu ké dání lára bẹ́ẹ̀ ni wọ́n kí wọn níyìn ó jàre ìwọ lọ́mọ aláìdù ìwọ lọ́mọ aláìdè ohun tó dá mi lójú gidi ni kádórógun àbí kádó bá ń bẹ nínú wàhálà láì sí òyìn ètùkọ́ lásán ládógbúyèlé o ìwọ lọmọ olóṣè méjì ọmọ olóṣè méjì takọtabo ìwọ lọmọ olóṣè dárígidì kanlẹ̀ ìwọ lọmọ olóṣè kó gbórí aláọ̀ kó gùn gogoro ìwọ lọmọ olóṣè kó gbórí olóyìn kó pẹ̀rẹ̀kẹ̀ mọ́lẹ̀ ìkó mọ́ bá gudu olúwa ń lọ ni bẹ́ẹ̀ náà ń korí kìlì yeye tó bí ọlọ́mọ ńlẹ́ o ọ̀pọ̀ ọlá ló ń wá ọ̀pọ̀ ọlá adéọlá ọmọ ológo 500 and 700 gig aláṣẹ ó tún ṣe àrẹ̀nà àwo mi ni ọ̀rẹ́ mi ni òjò ìkọ́ kálejò bojú ọ̀gẹ́ ọ̀pọ̀ ọlá ló ní ó sọdún èyí wàá sì ní ìsí ọba olúwọ ọba àríyáyá báyìí ti yá àríyọ̀yọ̀ ní ti yọ̀ iná ní sàyà náà bó o ti ń lọ rí tó máa bọ̀ rí àyùnlọ àyùnfọ̀ lọ́wọ́ lẹ́nu ìwọ ò ní bá wọn tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ láyé ń bí ẹwà rẹ ò ní bàjẹ́ ọmọ aráyè ò ní kékeré sàlà rẹ lágbára lọ́wọ́ lọ́hùn ọba ò ní kúdekú ò ní fàìsàn wà á máa rí tajé ṣe iríṣẹ́ rẹ ò ní dáwọ́ dúró ọjọ́ ìbí rẹ kò ní dọjọ́ ìbí wà á máa rántí ọjọ́ ìbí wà á máa yọ̀ ni nínú owó nínú ọlá nínú iyì lọ́dún tó ń bọ̀ láàrin àwọn ọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run. Happy birthday to you, Títílayọ̀. Thank you so much. I appreciate you, sir. Àpáta pààrọ̀ ìlú lèmi ń jẹ́. Èmi lọmọ wọn nílé oníkàwé lọ́wọ́ èmi lọmọ ọba ìrọ̀lẹ́.